Africa Content TV. Ẹ̀dẹ̀ gbìyànjú iṣẹ́ láwọn ọmọ kéékèèké gbogbo àwọn bí wọn ló tẹ̀lé wọn wá àwọn táwa ṣeré fún mi làwọn ọmọ kéékèèké ẹjọ́ tó lọ lọ nípa tí fẹ́ bí ẹ má ti yí láti dáhùn nítorí ọmọ yìí ní kẹ́ máa gbọ́ ó pọ̀. bàbá ọlọ́mọ ẹ̀rọ. Ó pọ̀. Ògo. ẹ̀rọ ọmọ ẹ̀ ó dà kó jọ mí sọ́yìn ọlọ́mọ kò dáa fẹ́ ní kó bá wa gbogbo tí mo àti gbogbo lọ́mọ jọ mí wáyé tọ́mọ yín tó bá jọ mí. àti ìdìbò aṣọ wọn tí lẹ́wọ̀n ṣe ní kọ́mọ mi ìlú ọmọ kékeré mo láìkọ́ ọmọ kékeré gan mo ṣe kí ni ṣé kí n jọmọ ẹ ìka àti ẹ súnmọ́ bíi ṣẹ́rí ọgbọ́n wo lè fẹ́ kọ́ àwọn ọmọ kékeré tó wà mí báyìí because kọ́tà táwa ṣe mí báyìí ìwé tí kọ́rẹ́ǹsì ṣe ní ìṣeré lórí pé mo fẹ́ kọ́ńbíìsì àwọn èèyàn lórí fújì wọ́n ṣeré fún àwọn ọmọ kékeré láti jẹ́ inú orin tí mo bá kọ́ kó lọ́gbọ́n kọ́ ń bẹ̀ pé ní màá sí gbàgbàgbàgbàgbà tó rẹ̀ àṣà pọ̀ lẹ́nu orin ìdáṣà tó àbí kí n dáṣà kan náà kébi ìdùnnú lọ. ẹ máa àwọn ọmọ kékeré ló wà níbí. ẹgbẹ́ kí ni ìfọ́nfin kí n rọ́mọ ẹ̀lẹ́ tó wú mi o. alómọ mẹ́rin ẹ̀yin abiyamọ náà mọ̀ ọmọ tó níwájú ó ti lẹ́yìn gbọ́ o wọ́n dẹ̀ ti ló mèrè ṣe tó bá ní wọ́n fọ̀ pátá. má gbé tó bá ní wọ́n fọ̀ pátá. ó wà lára wọn yá yìí àwọn ọmọ kéékèèké ló ní bí tó bá ní wọ́n fọ̀ ọkọ mú. ìyẹn bẹ́ẹ̀ dáhùn èyí tó ọmọ wa fẹ́ kọ́ wọ́n kọ́ fún kọ́tì. tó bá ní wọ́n láti. ẹ ṣe yọ̀ dùdú oríṣi àti kí ni fẹ́ sọ fún àwọn ọmọ kéékèèké yìí. Kí wọ́n jọ kọ́ máa gbọ́rọ̀ sófin wọn lẹ́nu. Kọ́ máa hùwà burúkú, kọ́ dẹ̀ máa hùwà tí ò ga sáwọn òbí. Ṣẹ́rí ọ̀rọ̀ táwọn sọ 10% la fẹ́ fi sílẹ̀ 10% la fẹ́ ló fẹ́ ní 6% or 7%. Ó yà á ti ẹrù nígbà tí lè fi fún àwọn. Mo fẹ́ sọ wípé kó má gbẹ́kẹ̀gbẹ́ wọ́n ní pé ẹgbẹ́kẹ́ ló máa ń ba ìwà ọmọ rere jẹ́. You should be able to respect your elders and what you are looking for the future you dey able to achieve it because we parents were spending money for children. Nǹkan tí mo fẹ́ sọ fún àwọn ọ̀dọ́ wa ìṣẹ̀lẹ̀ ni wípé ìkejì ni pé àwọn ọmọ sí yìí wọn kì í fẹ́ bá ọkùnrin bẹ̀rẹ̀ ọkùnrin tó bá ti ṣe tán ní gbogbo ẹ̀ tó ti ṣe fún máa fẹ́ tẹ̀lé Chidema. ẹgbẹ́ tí ẹ bá kúrò ní bẹ̀rẹ̀ ẹ máa ní ọ̀rọ̀ lórí ẹ máa ní sèǹtì. Báwo ọkùnrin jìyà? balẹ̀ ẹ máa tẹ́ gidi kan. Ṣé ẹ̀fọ́ tó ń ṣàtìyàn? Wọ́n fẹ́ sọ̀rọ̀ tó dáa bẹ́ẹ̀ wọ́n ní fèsì crowd. Ẹ̀rí wọ́n yẹn ń ṣe. Àwọn máa fún yín mark. Gbogbo yín lè máa gbowó bí kẹ́tọ́ bá ti rí táyé kọ́rẹ́sì. Àlùbáríkà! Òun ẹ̀jẹ̀ wọn náà. Ẹ wá lọ́wọ́ náà àdúgbò ìrìnjà wá gbá. Ẹ ti rẹ̀ sínú ẹ̀ka lórí àìrọ̀ àwọn ọmọ. Ṣé mo ní kẹ́ wá jó ni? Alájà. Ókè, tálẹ́ o tó gba aláyọ̀ ṣàánú wọn. Ẹ mo tún ṣẹlẹ̀, mo fẹ́ pín 20,000 fún wọn. Báwo ni ibi dùn náà? Ẹ jẹ́ kí n fi ikú ọ̀. Sọ́ọ́dì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta bí kọ́sẹ̀ lóbi ṣe ọmọ kékeré kan wà tí mò ń wá pé tó lè kọrin kọ́rẹ́ǹsì. Kò gbọ́dọ̀ ju 10 years lọ. Ọ̀yá fún 5K ẹgbàá ọlọ́run àwọn ọmọ rẹ̀. Ọlọ́run bá kí ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ sí àárẹ̀. Ṣé ẹ tó tẹ́lẹ̀ ní? Bí ni ká tó nà? Àǹtí rẹ̀ fún fans currency ni wọ́n. Ẹ náà ọkọ yín láìkì ní àbí. God thank you. Ọmọ kékeré kan. Ta ló wà nú ọgbà náà? Ta ló wà nú ọgbà yẹn? Ṣé wọ́n wò? Ṣé wọ́n wò? Ìwọ ló pa, ìwọ ló mọ̀, ìwọ ló gbẹ̀yìn. Ọmọ gbàgbé. Ẹ ti gbàgbé ẹ̀yin ọmọ 90s obìnrin tó bá dé 90s kò ní rántí 80s 70s. Okay,
ṣe yọ̀ǹda kọ́rẹ́nsì àbí ká ṣe rédíò ẹ̀sìn. Ó yẹ pọ́mọ ẹ wá ọmọ kọjá ẹ má jẹ́ kó dààmú jẹ́ gbé wá. Ó mọ orí kọ́rẹ́nsì kọjá dìde ẹ má bọ̀. Ẹ jọ ẹ má jẹ́ kán dọ́ọ̀lù ẹ̀. Ẹ bá gbé sórí stéèjì bí. Ọ̀rẹ́ yá jáwọ́ nínú fake life ìsọ́ èyí tó bá ti gbà àti rẹ́ ní latest record ló sọ ẹ̀ lọ́kọ̀ tẹ́mi lọ́ǹtò. Ọ̀rẹ́ ìjẹ́ jáwọ́ níbi fake life torí tààrà mẹ́ni là ń bá ẹ sọ̀rọ̀ because tó bá ti jáwọ́ ìsọ́. Ó yẹ fọmọ fún ní kankan ọmọ mi. Jọ wá ọmọ ìkéré lórí ìmọ̀ fújì. Ẹ̀yà ògbọ́ta ẹ̀yà pọ̀ta. Ọ̀dà ní Rákòbá Níbàdàn ló wà tó bá ṣe ń bọ̀ bá mú gbogbo lígọ̀ àti gbàgbọ́. Ẹ̀sìn ó dàbọ̀. Àárín ọmọ ìwé tó máa ń wá lọ́dún tó mọ̀ náà wọ́n sókè. Bye bye.